dédé ìwòyí o. Àwọn ìròyìn wa ló ń dé sétí ìgbọ́ yín láti kànnì Àjùlọ TV. Olúwatúnmiṣe Akínúsì lóníròyìn yín lónìí. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Bọ́lá Tinubu ti dé sí ìpínlẹ̀ Èkó fún pọ̀pọ̀ ṣìnṣìn ọdún Kérésìmesì àti ọdún tuntun. Àwọn arìnrìn-àjò fẹ̀sùn kan àwọn òṣìṣẹ́ àjọ elétò ààbò lójú pópó fún bí wọ́n ti ń gbowó láì nídìí lọ́wọ́ wọn lásìkò tí wọ́n ń lọ sí ìlú wọn fún pọ̀pọ̀ ṣìnṣìn ọdún Kérésì. Agbèfọ́ba ilẹ̀ yìí yóò mọ pàdé pẹ̀lú ìgbìmọ̀ aṣòfin àgbà lórí bí wọ́n ti sọ̀rọ̀ lórí mímú àtúnṣe bá àbádòfin owó orí. Àwùjalẹ̀ àti àkárìgbópè ìpàdé lórí bí ìlú Ìjẹ̀bú bí ó ti di ìpínlẹ̀ léyìí tí ó dá dúró góńgó lẹ́ka ti àmúlùdùn. Eré òṣèré tíátà kùnrin Fẹ́mi Adébáyọ̀ létéńté lórí tábìlì Netflix láàrin àwọn akẹgbẹ́ rẹ̀. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu ló ti kúrò ní ìlú Àbújá ní nǹkan bíi aago 3:30 ọ̀sán àná tí ó sì ṣe bẹ́ẹ̀ gba ìpínlẹ̀ Èkó lọ níbi tí yóò ti máa ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ọdún Kérésìmesì àti ọdún tuntun pẹ̀lú àwọn olólùfẹ́ rẹ̀. Ẹni tí ó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì lẹ́ka ti ìròyìn àti ìtẹ́pẹpẹ ìlú Báyọ̀ Ọ̀nànúgà ó ní ó ń fi ọ̀rọ̀ hùn ló fi ń léde níbi ó ti ń ṣe lálàyé pé ààrẹ Bọ́lá Tinubu ní gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú tó ń ti àwọn akẹgbẹ́ rẹ̀ ni wọ́n kí káàbọ̀ sí ìpínlẹ̀ Èkó lánàá. Lọ́gbà bẹ́ẹ̀ àwọn arìnrìn-àjò tí wọ́n kúrò ní ìlú kan lọ sí ìlú bòmíì láti lọ ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ọdún Kérésì tó ń ti ọdún tuntun ni wọ́n ti ń ké gbàjarè lórí bí àwọn òṣìṣẹ́ àjọ elétò ààbò ojú pópó bí wọ́n ti ń gba àwọn owó tí ò nídìí lọ́wọ́ wọn. Àwọn arìnrìn-àjò ọ̀hún ni wọ́n fi ọ̀rọ̀ léde nínú ìwé ìròyìn níbi wọ́n ti ṣe lálàyé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn owó tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ òun ni àwọn ń san lẹ́yìn tí ó sì ń gba òbítíbitì owó kúrò ní àpò wọn. Níbẹ̀ náà ni wọ́n ti wá rọ ìjọba àpapọ̀ láti wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí ọ̀rọ̀ ọ̀hún kí wọ́n sì pe àwọn ẹ̀ṣọ́ ààbò ojú pópó sí àkíyèsí lórí ìnira léè tí wọ́n mú bá àwọn arìnrìn-àjò náà. Lónìí ó ní agbèfọ́ba àgbà tó tún jẹ́ mínísítà fún ẹ̀ka ètò ìdájọ́ tí ó mọ̀ ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ìgbìmọ̀ aṣòfin àgbà níbi tí wọ́n ti mọ̀ jíròrò lórí àwọn àtúnṣe tí ààrẹ Bọ́lá Tinubu tó mú bá àbádòfin owó orí sísan látàrí rògbòdìyàn lẹ́yìn tí ó ń kó àbádòfin owó orí sísan náà tó ń kó lójú pàápàá jùlọ ní apá àríwá ilẹ̀ yìí. Ààrẹ Bọ́lá Tinubu ó ní ó ti rán agbèfọ́ba ilẹ̀ yìí Lateef Fagbemi pé kí ó lọ ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ilé ìgbìmọ̀ aṣòfin àgbà kí wọ́n sì fi ẹnu okò sọ ọ̀ọ́dúnrún lórí ibi tí wọ́n gbé mímú àtúnṣe bá àbádòfin ọ̀hún tí wọ́n gbé kà. Lónìí gangan náà ni àwọn ìgbìmọ̀ lẹ́yìn tí wọ́n yàn fún mímú àtúnṣe bá àbádòfin owó orí sísan ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ pẹ̀lú agbèfọ́ba àgbà ilẹ̀ yìí tóun ti ilé ìgbìmọ̀ aṣòfin àgbà níbi tí wọ́n ti mọ̀ jíròrò lórí ibìkan pàtó lẹ́yìn tí wọ́n gbé ọ̀rọ̀ náà kà. Àwùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú ọba Síkírù Adétọ̀nà tóun ti àkárìgbò ti ìlú Rẹ́mọ ọba Babátúndé Àjàyí ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ pé ìpàdé àwọn tọ́rọ̀ kàn gbọ̀ngbọ̀n lórí bí wọ́n ṣe sọ ìlú Ìjẹ̀bú di ìpínlẹ̀ kan pàtó. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ìpàdé ọ̀hún ni yóò wáyé ní ààfin Àwùjalẹ̀ níbi tí wọ́n ti mọ̀ tẹ́ pẹpẹ tí wọ́n sì mọ̀ pòpọ̀ láti mọ ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi sọ ìlú Ìjẹ̀bú di ìpínlẹ̀ kan láàyè tiẹ̀. Ọ̀rọ̀ náà
lẹ́yìn tí onígègé wúrà Akilẹ̀ Ìjẹ̀bú Túndé Ọ̀làdùnjoyè tí ó bọ̀wọ́lù. Ó ní ó ti ṣàlàyé pé àwọn tí ó pè sínú ìpàdé náà ó ní àwọn lọ́balọ́ba, àwọn ọ̀tọ̀kùlú láàrin ìlú, àwọn olórí ẹlẹ́sìn, àwọn olórí láàrin agbègbè tóun ti àwọn olórí àwọn olùdókòwò tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jọ jókòó yí tábìlì pò láti pẹ̀kẹ́lù kí wọ́n sì yànnàná bí wọ́n ti sọ ìlú Ìjẹ̀bú di ìpínlẹ̀ kan. Ẹgbẹ́ òṣèlú onígbàálẹ̀ APC ni wọ́n ti pe ilé ẹjọ́ lẹ́yìn tó ń gbọ́ awuyewuye tó bá súyọ lẹ́yìn ètò ìdìbò sípò gómìnà láti fi ọwọ́ òsì dá ẹjọ́ kòtẹ́milọ́rùn lẹ́yìn tí ẹgbẹ́ alátakò wọn ìyẹn ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n gbé wá sí iwájú ilé ẹjọ́. Ferdinand Obi tí ó jẹ́ agbẹjọ́rò fún ẹgbẹ́ òṣèlú APC ti ìpínlẹ̀ Èdó ó ní ó ń fi ọ̀rọ̀ hùn ní òfin léde níbi ó ti ṣe lálàyé pé ẹjọ́ kòtẹ́milọ́rùn tí ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n gbé wá sílé ẹjọ́ náà ní kò fi ẹsẹ̀ múlẹ̀ tó tí ó sì nílò kí ilé ẹjọ́ tribunal kí wọ́n máa gba ọ̀rọ̀ náà bí ẹni gbàgbọ́ ọtí. Níwọ̀n ìgbà tí ìbò ti fi hàn kedere pé gómìnà Monday Ọ̀pẹ́bọlò ló ṣe bẹ́ẹ̀ tí ó gbégbá òrókè nínú ètò ìdìbò sípò gómìnà tó wáyé ní kòpẹ́kòpẹ́ yìí, léyìí tí ó sì mú kí agbẹjọ́rò fún ẹgbẹ́ òṣèlú PDP kó gbójú àgàn sí irú ìgbésẹ̀ bẹ́ẹ̀. Ní báyìí adájọ́ Pochi ni ó ti wá gbégi lé ìbéèrè léyìí tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ń pè fún tó sì sún ìdájọ́ rẹ̀ sí ọjọ́ Sátidé ọ̀sẹ̀ tá a wà yìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti bẹ̀rẹ̀ sí ní fẹjú wo ọ̀rọ̀ ọmọkùnrin kan lẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó jí adìrẹ gbé láti ọdún 2010 tí wọ́n sì dá ẹjọ́ yíyẹgi fún. Ọ̀rọ̀ yìí ó ní ó tàn káàkiri bí iná orí lẹ́yìn ìgbà tí olóòtú ètò kan tí ó ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún àwọn òbí ọmọ náà. Ìròyìn sọ di mímọ̀ pé láti ọmọ ọdún 17 ni adájọ́ ti dá ẹjọ́ fún ọmọkùnrin ọ̀hún tí wọ́n pè ní Ṣẹ́gun Olówó Òkèrè. Gómìnà ni ó ti wá pa á láṣẹ fún agbèfọ́ba ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti bẹjú wo ọ̀rọ̀ ọmọ náà ní kọ́mọkóbo kó sì jábọ̀ fóun láìpẹ́ láì jìnnà. Lágbo ti àwọn amúlùúdùn, eré gbajúmọ̀ òṣèré tíátà kan Fẹ́mi Adébáyọ̀ ni ó ti lé téńté lókè báyìí lórí tábìlì Netflix lẹ́yìn tí ó gbé eré ilẹ̀ adúláwọ̀ jáde. Ṣebí ní ọjọ́ 13 nínú oṣù kejìlá tá a wà yìí ni Fẹ́mi Adébáyọ̀ ni ó gbé eré ọ̀hún jáde lẹ́yìn tí ó kún fún àṣà, ìfẹ́ àti ìrúbọ tí ó sì mú kí àwọn olólùfẹ́ rẹ̀ kí wọ́n mọ̀ gba eré ọ̀hún bí ẹni gbàgbọ́ ọtí lórí gbogbo orí òpó ayélujára níbi tí wọ́n ti ń kan sàdákátà sí fún iṣẹ́ ribiribi àti ìgbìyànjú rẹ̀ lórí eré tuntun tó gbé jáde ọ̀hún. Ní báyìí nínú gbogbo eré lè tí ó jáde ní ilẹ̀ adúláwọ̀, eré 7 Door tí Fẹ́mi Adébáyọ̀ tí ó gbé jáde náà òun ni ó tàn káàkiri lọ́wọ́ báyìí tó sì ń gbégbá òrókè lórí tábìlì Netflix. Ìròyìn wa kò ní jù bá ń lọ níkànnì Àjùlọ TV. Olúwatúnmiṣe Àkínúsì olókàròyìn ní Ṣèyí Létí. Ó dìgbà kan náà.